ilé-ẹjọ́ fagilé ẹjọ́ tó tako ìjáwé olúborí gómìnà Okpebholo ní Edo. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo ó mà ti yege báyìí lórí àwọn ẹjọ́ tó ń tako ìyànsípò rẹ̀ sípò gómìnà ìpínlẹ̀ náà pẹ̀lú bí ilé-ẹjọ́ ṣe fagilé àwọn ẹjọ́ tó takò níbi ìgbẹ́jọ́ àkọ́kọ́ èyí tó máa wáyé ní ọjọ́rú Wednesday tí ń ṣe ọjọ́ kejì oṣù kẹrin ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. òun ni kóòtù mà ti da ẹjọ́ tí ẹgbẹ́ òṣèlú Action Alliance AA pè tako Okpebholo nù. bákan náà òun ni wọ́n máa fagilé ẹjọ́ ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adékúnlé Rufai ọmọ ajé tí ẹgbẹ́ òṣèlú AA tó máa pè tako àṣeyọrí gómìnà Okpebholo. adájọ́ wa sọ pé ọmọ ajé kò mà ní agbára láti pe ẹjọ́ yìí. kóòtù sọ wípé ìdí mà ni pé ẹjọ́ tó pè kò ní nǹkan kan láti ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú rárá o. bákan náà òun ni kóòtù fìdí rẹ̀ múlẹ̀ pé ẹjọ́ wọ̀nyí kò mọ̀ lẹ́sẹ̀ nílẹ̀ ó sì kún fún awúrúju o. wọ́n mà tún sọ wípé ọmọ ajé kò mà kópa nínú ìdìbò náà. fún ìdí èyí kò ní ìdí kankan láti tako àṣeyọrí Okpebholo ìyẹn gómìnà ìpínlẹ̀ Edo. ṣáájú ni ọmọ ajé ti rọ tribunal tó ń gbọ́ ẹjọ́ náà pé kí wọ́n fagilé ìjáwé olúborí gómìnà Monday Okpebholo nínú ìwé tó kọ ó mà ló mà ti ní ìbò tó gbé gómìnà náà wọlé kò mọ̀ bá òfin mu. ọmọ ajé wa sọ wípé màgòmágómàrè àti màkàrúrù ó mà pọ̀ nínú ìbò náà àti pé wọn kò mà tẹ̀lé òfin ìdìbò tí INEC tó mà là kalẹ̀. bákan náà òun ló ní Okpebholo kò ní tó iye ìbò tí INEC kéde pé ó mà ní. ẹ̀sùn míì tí òǹdíje ipò gómìnà ní Edo tó náà tún kà sílẹ̀ ó ní wípé wọn kò jẹ́ kí ẹgbẹ́ òṣèlú AA kó fa òǹdíje kalẹ̀ nítorí àwọn kò buwọ́lu ìwé tí wọ́n fi fa olùdíje kalẹ̀. Monday Okpebholo ti ẹgbẹ́ òṣèlú APC ó ní àjọ INEC ó mọ̀ ló mà kéde gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ìdìbò ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2024 tá a lò lọ yìí. ìbò 291,667 òun ni INEC kéde pé Okpebholo ó mà ló mà ní tó fi fìdí alátakò rẹ̀ Azu Ighodalo ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP jẹ́lẹ̀. ìbò 247,655 ó ní Ighodalo olóní tiẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ tàná a kú múra iṣẹ́ tòní Elédùà yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ẹ ṣé púpọ̀ tẹ̀ ń tẹ̀lé wa